ìròyìn náà la tún wà lónìí lórí ètò wa Agogo Ayo. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Ẹ gbọ́ kókó oníròyìn tí a ní fún yín. LAWMA ṣe àfihàn OZZY BOSCO gẹ́gẹ́ bí ikọ̀ ọba. Wọ́n ṣe àwárí ọmọ ọdún méjì táwọn oníṣẹ́ ibi jí gbé. RUGGEDMAN di ikọ̀ ọba fún àlàáfíà lágbàáyé. Ẹ wá àkọ́fìdílé ká jọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Yìí ni àjọ tó mójútó kólẹ̀kódọ̀tí nípínlẹ̀ Èkó, Lagos State Waste Management Authority, ṣe àfihàn ọ̀dọ́mọdé ìràwọ̀ ni OZZY Favour Mojeku tí gbogbo ènìyàn mọ̀ sí OZZY BOSCO Wonder Kid gẹ́gẹ́ bí ikọ̀ ọba fún àjọ náà. Àfihàn yìí wáyé níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ iṣẹ́ ìkéde tó gúnyán lóòkàn àyà OZZY BOSCO tó pè ní Keep Lagos Clean Cleanliness Revolution Campaign Children Lead Adults Follow. Iṣẹ́ tí OZZY BOSCO gbà ni láti pàdé àpòpọ̀ pẹ̀lú àjọ LAWMA láti ta àwọn ará ìlú Èkó pàápàá jùlọ àwọn ọmọdé àtàwọn ògo wẹrẹ gírí àti láti dá wọn lẹ́kọ̀ọ́ lórí ìdí tí wọ́n ṣe gbọ́dọ̀ jẹ́ kí agbègbè wọn wà ní ìmọ́tótó. Adarí àgbà fún àjọ náà, Ọ̀gbẹ́ni Ọláọ̀rẹ́sànyà, ṣe àpèjúwe ọ̀dọ́mọdé ìràwọ̀ náà gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere tí yóò mú àyípadà rere bá àwùjọ. Ó wá lo àǹfààní ayẹyẹ yìí láti kéde ipa tí OZZY BOSCO Wonder Kid yóò kó nínú iṣẹ́ AFIHAN project tí àjọ náà fẹ́ ṣe, eléyìí tí yóò mú àyípadà rere bá ipò ìmọ́tótó nípìnlẹ̀ náà. Ó ní wọ́n ti ń kọ́ àwọn ọmọdé bí wọ́n ṣe ń sọ ìdọ̀tí di ọrọ̀ nípa kíkó ìdọ̀tí ilé wọn, ilé ìwé àti àdúgbò wọn lọ sí àjọ LAWMA láti fi gba owó tó jọjú. Àwọn ọlọ́pàá ibùdókọ̀ òfurufú Murtala Muhammed ti ṣe àwárí ọmọ kékeré kan táwọn oníṣẹ́ ibi jí gbé nílé àwọn òbí rẹ̀ tó wà ní agbègbè Èjìgbò ìpínlẹ̀ Èkó. Wọ́n bá Mercy Òṣùbàwò tó jẹ́ ọmọ ọdún méjì níbi tó ti ń rìn káàkiri ibùdókọ̀ òfurufú náà nílùú Ìkẹjà. Àwọn oníṣẹ́ ibi jí ọmọ náà gbé nígbà tó ń sùn nílé àwọn òbí rẹ̀ tó wà ní òpópónà Adé-Ìtẹ́ Òṣùbàwò lẹ́yìn ìṣọ́ òru kan. Mọ̀lẹ́bí ọmọdé yìí wá jí láàárọ̀ kùtùkùtù, wọ́n sì rí wípé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn àti owó ti pòórá pẹ̀lú Mercy. Wọ́n ti wá gbé ọmọdébìnrin náà padà fún àwọn mọ̀lẹ́bí rẹ̀. Gbajúmọ̀ olórin orílẹ̀-èdè Nàìjíríà Michael Ugochukwu Stephens tí gbogbo ènìyàn mọ̀ sí RUGGEDMAN ti darapọ̀ mọ́ àwọn ikọ̀ ọba fún àlàáfíà lágbàáyé. Fún ọdún méjì lé díẹ̀, RUGGEDMAN ti fi ara rẹ̀ jì sí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìsìn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti ní òkè òkun. Eléyìí ló sì jẹ́ kí àjọ Youth Federation for World Peace yàn án gẹ́gẹ́ bí ikọ̀ ọba fún àlàáfíà lágbàáyé. Nípasẹ̀ ipò rẹ̀ tuntun, RUGGEDMAN yóò máa lọ fún àwọn ìpàdé àjọ United Nations, yóò máa pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn adarí orílẹ̀-èdè lágbàáyé, yóò sì máa lo ipa àti òkìkí rẹ̀ láti gbé àlàáfíà lárugẹ. Àwọn ìràwọ̀ mìíràn tí wọ́n jọ yàn sípò yìí ni Davido, Scales àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. LAWMA ṣe àfihàn OZZY BOSCO gẹ́gẹ́ bí ikọ̀ ọba. Wọ́n ṣe àwárí ọmọ ọdún méjì táwọn oníṣẹ́ ibi jí gbé. RUGGEDMAN di ikọ̀ ọba fún àlàáfíà lágbàáyé. Àyíbá lọ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Lẹ́ẹ̀kan sí i, èmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Ètò ṣì ń tẹ̀síwájú, ẹ máa bá wa kálọ.